adúpẹ́ lọ́wọ́ ọlọ́ba Olódùmarè ọba. Ifẹ̀ ó jẹ́ ìkan nínú àwọn ẹ̀yà ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kì í sorísun. Tí ìfi sorísun ni pé bí a bá ní Ifẹ̀ ní orísun Yorùbá bí ìgbà tí àwọn tí wọ́n sọ pé Egypt àbí Saudi Arabia ni Yorùbá ti wá tó sì sí agboolé tí wọ́n ti ń sọ ọ̀yàn ní Adéwálé ńbẹ̀ tí wọ́n èé sọ Yorùbá tí mò ń sọ yìí. Èèyàn wo gbogbo kí ni ń bẹ ní ibi tí wọ́n fẹ́ pè lórísun yẹn. Yorùbá ní téèyàn fi máa kọ́ mọ̀ wọ́n ní aṣọ wọn gángan. Èèyàn wò sí orísun ibẹ̀ ní òfì. Èèyàn kọ́ bí àyìn sí orísun òfì sílé Ifẹ̀ ni. Ṣé wọ́n nílé àyàn Dolú Àyànsọlá tí a ní irú ilé yẹn ní ibẹ̀? Ṣé ẹ lè fi èdè Ifẹ̀ tẹ́ bá pè lórísun ṣé ẹ lè fi lu gángan? Ṣé oyè tí wọ́n ń jẹ lọ́dọ̀ wa ṣé wọ́n ní èésà? Ṣé wọ́n ní àwọn oyè Yorùbá? Ṣé irú ijó wọn ní ijó Yorùbá? Ṣé wọ́n ń ṣe ibẹ̀ ni wọ́n ti ń ṣe gángan? Ṣé bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe ṣẹ̀kẹ̀rẹ̀? Ṣẹ̀kẹ̀rẹ̀ ló bá ń jó. Ṣé wọ́n ń ṣe níbẹ̀? Síbẹ̀ lórísun ibi tí wọ́n ti ń ṣe àdìrẹ. Ṣé Yorùbá tá à ń lò yìí tó jẹ́ pé gbogbo bẹ́kìtì Ifẹ̀ Ìjẹ̀ṣà Oǹdó Ìjẹ̀bú tí wọ́n bá sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ láàrin Yorùbá tó fẹ́ jẹ́ kí wọ́n pè ọ́ láròkè Yorùbá wo lọ gbọ́dọ̀ sọ? Ṣé wọ́n ń kọlà níbẹ̀? Ṣé àbùtàṣé àbàjá? Yóò wo gbogbo àwọn nǹkan báyìí ilẹ̀ yóò fi wé pé síbẹ̀ ń gan lórísun. Ilẹ̀ yóò mọ̀ pé àwọn ìlú ti ń bẹ. Ok, Ògún tọjọba ń fẹ́ ọmọ ìlú wo ni? Èkìtì ni. Ṣé kò ti ṣèkìtì tẹ́lẹ̀ ni kí wọ́n tó mọ̀ pé Èkìtì lògùn? Ọba àlùfáà Aláyémọrẹ tọjọba kẹta nífẹ̀ẹ́ Ẹ̀fà Àlàyé ló ti wá. Ṣé kò ti ṣẹ́fà Àlàyé lèèyàn fi mọ̀ pé ọmọ Ẹ̀fà Àlàyé? Ok, jẹ́ n tó wá sọ fún ọmọ Odùduwà ó lọ fẹ́ àwọn ọlọ́dẹ àwọn ọdẹ kan ìran yẹn wọ́n ń pè ní Òwu. Ó wá lọ fẹ́ ẹnìkan nù wọn ènìyàn Adéfẹ́. Sówó tí máa wà ní tá a fi mọ̀ pé ìkànnù àwọn Òwu lọ fẹ́. Kí ló dé tí obìnrin tọkọ jọba nílẹ̀ Yorùbá yìí wọ́n ń pè ní Lúwo? Orúkọ Òwò ni wọ́n fi sọ lóko ìlú Ìwó Lúwo kí a má bàa gbàgbé ibi tó ti wá. Ṣùgbọ́n ń tó sọnù fún Yorùbá ni pé kò sí àkọsílẹ̀ ẹ̀tàn kó tó dípò Oòduà-dé tó lọ sífẹ̀ ni ó lọ ọbẹ̀ ni o. Ibi tó sì ti lọ ọbẹ̀ ọ̀dọ̀ wa ń bì níbi àjùmọ̀lò bí wọ́n bá ti ń sọ àjùmọ̀lò Yorùbá. Odùduwà fẹ́ àwọn ìyàwó tó jẹ́ pé ok irú àwọn Ìjẹ̀ṣà nísìnyí tí ìyá tó bí Ọwá èdè tí ń sọnù òun lọ́kọ́ ọmọ rẹ̀ ní èdè Ìjẹ̀ṣà. Gbogbo àwọn ìyàwó tí Oòduà bá fẹ́ ìyá wọn lọ́tọ̀ àwọn ọmọ ìní fi ń Ṣàngó tí ó jẹ́ pé Núpé ni ìyá rẹ̀ lọ sọ lóko tí ń jẹ́ Ṣàngó. So àwọn ìlú ti ń bẹ ṣùgbọ́n ní ayé àtijọ́ Ifẹ̀ dàbí Èkó ní ìsìn tí gbogbo èèyàn fẹ́ máa lọ tí wọ́n fẹ́ lọ sí kíni tí wọ́n fẹ́ lọ sẹ́yìn sọ pé orísun wa ní Èkó. So gbogbo àwọn ọ̀rọ̀ sì wà tá a tún sọ ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ à ń túbọ̀ ni díẹ̀díẹ̀ ẹ máa gbọ́ ẹ bá fẹ́ gbòótọ́ á sọ̀túnmọ̀ Yorùbá fún ọ tí ọ̀sẹ̀ ń tọ́ mọ̀ rí tí ọ̀sẹ̀ ń tọ́ gbọ́ rí orúkọ Odùduwà
ń sọ fún ọ torí mi ọmọ Odùduwà ni ọba tí Odùduwà sì jẹ́ ni a máa ń pè ní Aláàfin ní èdè Ifẹ̀ ni wọ́n ń pè ní Ọlọ́fin. Odùduwà Aláàfin ni àá tún máa sọ.